Jimoh Ọláhànmí Ọ̀ṣọ́lọ̀ Ṣàwùjọ. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìlera òun lọrọ̀, kò sí bí nǹkan ṣe fẹ́ máa dà wá láàmú láàgọ́ ara tí ò ní ní ìwòsàn àbí tí ò ní ní oògùn eléyìí tá a máa lò sí, nítorí wípé ẹni tó bá ní àlàáfíà òun ní ń gbádùn ayé. Ẹni tó bá ní àlàáfíà òun ló lè ronú wípé nǹkan báyìí mo fẹ́ ṣe é, nítorí wípé bára bá ṣe jí pépé sí òun ni yóò mú wa láti sáré sọ́tún sáré sósì. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, a fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí bí nǹkan ṣe lè máa dàyàn láàmú láàgọ́ ara, ìbáà jẹ́ àìsàn ni àbí nǹkan míì tí ò ní oògùn táwọn bàbá wa ń lò nílẹ̀ Yorùbá kóògùn òyìnbó tó dé. Eléyìí ló jẹ́ kí a lọ ṣàwárí bàbá àgbàlagbà kan eléyìí tó jẹ́ wípé wọ́n mewé wọ́n ní ṣẹ́rí kánàkò bàbá nǹkan tó ń ṣiṣẹ́ lára èèyàn àwọn ṣáṣẹ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n máa a ń ti tẹ̀mí rí kúrò. ẹyọ kan àbí méjì nínú àwọn oògùn eléyìí tí ó lè ṣara lóore tí yóò sì ṣiṣẹ́ ohun tá a fẹ́ kó ṣe láàgọ́ ara. Bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ fún wa lóríṣiríṣi, bẹ́ẹ̀ sì ni wọ́n kọ́ wa ní àwọn oògùn eléyìí tí ó lè ṣe wá láǹfààní lóríṣiríṣi. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan lára àwọn oògùn tí bàbá yìí sọ. Ẹ lọ pa èpo àpàlámbẹ́ kẹ́ ẹ kónú pọ̀jù kẹ́ ẹ sè kẹ́ni ẹ máa mú gẹ̀gẹ̀ yẹn kú ń bẹ̀. Àrùn kògbóògùn oògùn ẹ̀ wà. Tó bá tẹ́yìn kan bá ló ń ṣe òun ẹ pé kó lọ wá aràn ọ̀pẹ̀. Tó ń jẹ́ àrùn kògbóògùn yẹn. Gbogbo ẹ̀ nǹkan bẹ́ẹ̀ á tọ̀ dànù àṣùdà. Ògùn àtọ̀sí wà o tó bá tí yẹn bá kó tó bá máa lò ó máa wa igbó ṣàpó. Igbó ṣàpó. Àti ẹ̀gẹ̀dẹ̀ àbáláyé dúdú. Ọ̀gẹ̀dẹ̀ àbáláyé dúdú. ṣúgà oníhóró àti ẹmu ọ̀pẹ rẹ máa kan àgbo yẹn. Tó bá kó ẹ̀gẹ̀dẹ̀ dúdú yẹn á rẹ wẹ́wẹ́ sínú ike kan, àwa kó ṣúgà sínú ẹ̀, àkógbò ṣàpò ẹ̀ sínú ẹ̀, àwa lọ ẹmu ọ̀pẹ làwọn ṣomi ẹ̀. Ni wọ́n máa fi rẹ́. La máa fi rẹ́. Báwo wá ní lílo ẹ̀? Wọ́n máa mú ní gàárì kan mọ́ gbogbo kílẹ̀ ló máa ṣú dànù pátápátá. Máa ṣú dànù. Ṣọmúròrò à ń pè yẹn. Ṣọmúròrò ni. Ṣọmúròrò ni. Bàbá. Àràbà pé lóyún ọmọ á dìde. Bàbá ṣóògùn ṣọmúròrò wà sá. Àwa. Ẹ dákun yọ̀ǹda ẹ̀ fún wa sá. Ṣọmúròrò bá ń dà yẹn láàmú wọ́n lọ jáwé bòmùbòmù 9. Ewé bòmùbòmù 9 ó kó ní pọ̀tù á sè é. Tó bá ti sè é tán á bu mẹ́rin fọ, á máa mú kan á fọ bíi á jùlẹ̀, á tún mú kan á tún fọ yìí á tún jùlẹ̀, á mú á ṣe wáyé á jùlẹ̀, á tún mú kan á tún ṣe wáyé á jùlẹ̀, á tún mú kan á fún mẹ́rin ṣe léyìí á fún mẹ́rin ṣe léyìí. Ìka tó kù yẹ á fún ṣe méjì á ṣe wáyé. Ṣé ẹ̀kan ṣo ló máa ń lò? Ẹ̀kan tó kọ́ ọjọ́ 5 máa ṣe. Ọjọ́ 5 tó bá èyí tó kọ́kọ́ sè yẹn sà ṣé á dà yẹn lò. Kò ní dànù ìkankan náà ṣe wọ́n ẹ̀. Ó kàn máa tún un sè. Bó bá ti ṣe tán bó bá di ọjọ́ kejì kó gbé kan náà bá ti gbóná díẹ̀ a tó ṣe bẹ́ẹ̀. Ṣé èèyàn máa bomi sí ewé? A máa bomi sí ni. Ṣé rí kánàkò nǹkan tó ń ṣiṣẹ́ lára èèyàn àwọn ṣáṣẹ́ rẹ̀ wọ́n máa ń tẹ̀mí kúrò. Ògùn àtọ̀sí wà o. Abẹ́kẹ́ ẹ̀ fún wa ní àlékò ta pọ́npọ́n. Kókò ju àgbọn ò ní bí. Ẹ sì máa yọ owó àgbọn. A máa yọ àgbọn náà kó àṣì àgbọn náà kókò bẹ́ẹ̀ là máa gbú. Kókò ẹ̀ máa bọ́bá fìlà yọ ẹ wájú lára kókò ẹ̀ máa rìn kó ẹ múlẹ̀. Á máa rìn mọ́lẹ̀ ni bàbá àgbàlagbà. Ẹ lọ pa èpo àpàlámbẹ́ kẹ́ ẹ kónú pọ̀jù kẹ́ ẹ sè kẹ́ni ẹ máa mú gẹ̀gẹ̀ yẹn kú ń bẹ̀. Àrùn kògbóògùn bàbá ṣé lóòótọ́ làrùn yẹn ò gbóògùn lóòótọ́ àbó gbóògùn oògùn ẹ̀ wà. Tó bá tẹ́yìn kan bá ló ń ṣe òun ẹ pé kó lọ wá aràn ọ̀pẹ̀. Tó ń jẹ́ àrùn kògbóògùn yẹn. Gbogbo ẹ̀ nǹkan bẹ́ẹ̀ kánàkò oògùn tó nágbára ni o. Ṣé rí kánàkò nǹkan tó ń ṣiṣẹ́ lára èèyàn àwọn ṣáṣẹ́ rẹ̀ wọ́n máa ń tẹ̀mí kúrò ni. Torí pé ní ìsinyìí bá máa lọ sí Àbújá ní màá lọ Àbújá ní ìsinyìí
kí ẹ sì má tí n gbàgbé bá láti ti tẹ gbé tí n bá ti kọ́mẹ̀ntì lò yín sí orí comment tí n bá gbé machine bí kí tó dé Bùkílà mo ti dé ẹ Àbújá. nílò tó ń dá yín láàmú láàgọ́ ara tí a lè mú wá ọ̀sá bóyá ń sórí ṣe ẹ̀ ìkànnì wọ́n ń kẹ́mi yìí tí kúrú yóò ni ṣe yín láǹfààní ẹsẹ̀ ni o tí kò ní yóò wọ ṣe mọ́tò kò ní gbogbo àwọn ẹsẹ̀ máa fi rí tí wọ́n ń gbọ́ tọ́wá yín ìgbésẹ̀ kan wáyé láǹfààní. Ẹ ṣé ìgbésẹ̀ kan wáyé púpọ̀.